Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kíyín lólùfẹ́ wa káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ní ṣóńdù a kú bí ojú ọjọ́ kú bó ṣe rí àmàrí tí wàá ṣe lágbára Ọlọ́run a kíyín káàkiri ẹ̀yin tí Nàìjíríà ń bí lórí Star Times lẹ́kọ̀ọ́lé níkòòdù a kíyín nìbàdàn lákùrẹ́ lóṣogbo nílọrin lẹ́gbàá káàkiri a kíyín ẹ̀yin tí òkè lọ́hùn nílùú Amẹ́ríkà ní Europe ní UK ní Malaysia káàkiri tí ẹ̀ ń kàn sí wa dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa náà ní èjìrè yìí là àtúntì dé àtúntì fẹ́ gbéra gẹ́gẹ́ bá ṣe máa ń gba káàkiri láti ọjọ́ mẹ́ta sẹ́yìn ta sì ń lọ káàkiri lọ bá ọgbọ̀n wọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti bá a gbé ìṣe àti àṣà lárugẹ ọ̀dọ̀ àgbà onílù kan la tún wà lẹ́ni àgbà onílù ẹ máa ń gbọ́ wọn instrumentalist wọn kò fìdílé ẹ gbádùn wọn àwọn ẹni tí ṣeré ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yànwó eléré tó lórúkọ àmọ́ èyí tí ó kì í bẹ̀ tó kìkì síbẹ̀ ni wọ́n ti ṣeré pẹ̀lú bàbá wa olóògbé Chief Dr. Sikiru Ayinde Balógun ọ wà níbí pẹ̀lú mi kò ní bàjẹ́ Láwálé wà níbí pẹ̀lú mi kò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba oníṣẹ̀gẹ́ bàbá àjọwà ń kò ní bílẹ̀ ni kò ní bàjẹ́ bàbá mi Samson Ọlọ́run bù mí àwọn jẹ́ onílù lẹ́yìn olóògbé Sikiru Ayinde Barrister bàbá mo kì í sà. ẹ káàbọ̀. ṣàlàfíà ni sà. àwa ni ọ. Samson Giga. bẹ́ẹ̀. kò ní bàjẹ́ bàbá. àlámà mi gbọ́. ẹ̀yin lẹ máa ń ga lẹ máa ń wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn. tẹ́ ń cover Barrister lẹ́yìn. bẹ́ẹ̀. kò ní bàjẹ́ bàbá. àlámà mi gbọ́ mi. ẹ bá ń kú gbọ́ wọn lólùfẹ́ yín káàkiri àgbàlá yìí wọ́n ti rí yín rí àmọ́ fẹ́ rí yín dáadáa báyìí wọ́n fẹ́ gbọ́ látẹnu yín ẹ bá mi kí wọn. ẹ kúlé o gbogbo ara alẹ́ ẹ kúlé o nílé lóko lájò ni mo kí gbogbo tílé tó kó àti agbègbè o nílùú òkè òkun ní London ní Amẹ́ríkà ní Canada ní Europe ní Germany ni mo kí everybody tílé tó kó ẹ ṣé gan ẹ kú ìfẹ́ tẹ ní sí wa o látòrí Sikiru Ayinde Barrister agbájélọlá dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀gbò ikú barangajì ọkùnrin ogun gbọ̀ngbọ̀n kan ò sàbẹ̀ tó ń tira ẹ̀ ọmọ dákẹ́jà bí èṣù láyẹyẹ agorin lẹ́jọ́ o agorin lẹ́jọ́ o erinwó erindọ̀gọ̀ agbọ́nilé àgbọ́lókù pẹ́kú pàyìndé o ọmọ agbájélọlá ikú pàyìndé o láyé orin ni káwọn ẹlẹ́gbẹ́ kan làwọn kan gbèrín ó dárí nà kó dojú àlà ká tó tún rírú èèyàn bẹ́ẹ̀ yẹn Sikiru Ayinde mọ́ ṣífà. Samson Giga ẹ tún foni wọlé kò ní bàjẹ́ bàbá. iṣẹ́ ọ̀gá wa ni kò bá nílẹ̀ rárá àtọ̀ wọ́n máa ń sọ fún wa pé artist mi ò kí n ṣe artist tó máa ń wá promoter máa ń wá mi ni tí n bá ti lè ṣe rẹ́kọ́ọ̀dù kan fún ẹ báyìí o gbọ́dọ̀ mọ nǹkan tó máa ṣe lórí ẹ̀ a máa wò pé irú èèyàn ò lọ lọ́hùn dá mánu yìí tàbá yìí jọ jókòó ń gbà yí ẹ báyìí mo nígbàgbọ́ pé tọ́ba Lálájì máa kú ní period wà tó pé máa sọ pé kò tí ì lè kú ó máa tó 80 àtó 90 ó dẹ̀ rọra ti wá wẹ́rẹ́ torí tàbá débi kò tàbá lọ ṣeré báyìí. à ń bọ̀ mọ̀ kó wà lára yín gidi kan fún bàbá kò ní bàjẹ́ bàbá ọmọ ọbọ gangan ní ìjà délé mo mọ̀ pé ó níbi kankan tẹ̀tí wá tó jẹ́ ọmọ bẹ́ẹ̀ ibo gangan lẹ́tí ọba mi kí wọn ará alẹ́ gan tó rọ̀ náà ń wò yín báyìí. ọmọ bíbí inú Ìkòròdú ni mí Ìkòròdú oríwù ọmọ aṣàlẹ̀ jẹjẹ ọmọ ẹgbẹ́ ẹni tí òróbìnrin rí Ìkòròdú mo ti lọ sí primary school ní mùsùlùmí mo lọ sí school mùsùlùmí primary school mo ti jáde 1975 mo lè lọ sí United Commercial ṣùgbọ́n láti skul yẹn ni mo ti máa ń lu ìlú yẹn ẹ̀gbọ́n bàbá mi ló máa ń lu bẹ̀m̀bẹ̀ náà máa ń lu lọ́jọ́ jímọ̀ nígboro Ìkòròdú so wá díjọ́ kan bàbá wọn jáde wọ́n ra mílí fún mi wọ́n pe àdúgbò kan ní Ìtakámójú níbi ilé ìyá Abbas yẹn máa ń taṣọ wọ́n wá ra omele sákàrà yẹn fún mi mo ṣe bẹ̀rẹ̀ sí ìlú nìyẹn torí máa ń ya artist mo mọ nǹkan yà pẹ̀lú ọwọ́ left yẹn mo máa ń fọwọ́ ìlú yẹn wá jẹ́ pé ló wá jẹ́ the best tó wá sí mi lọ́wọ́ jù 1975 bàbá màmá mi kú àwa sí àdúgbò wa ń ta àrò mo wá rí onífújì kan pè ní Jamaica Aremu bẹ́ẹ̀ mo ti lọ lómele wọ́n ní ọ̀rẹ́ wa kí ló mọ̀ ṣe mo ní mo mọ ìlú wọ́n ní ṣé mo lè lù mo ní mo lè lù bí mo ṣe gbé mo ṣe lù wá ní ọmọkùnrin máa mọ̀ lúlò o lọ́ba ní kékeré lu ó ṣe bí eré ó gbẹ̀mú yó kíjìngíjì ó ṣe bí omele tó dẹ̀ máa lù ń gbà ẹ̀ nìyẹn mo ṣe lómele báyìí ó tán
pé èyí sí mi lọ́wọ́ nìyẹn. ẹni Jamaico Jamiu Aremu lórí Fuji ẹ̀ ń jẹ́ ńgbà yẹn ó ń gbé níbi ní Ọ̀bálẹ̀ Jamaico Aremu. so òkun tí gómìnà kọ́kọ́ dìde kan yín bọ́ ṣe ń lu ìlú yẹn àbí. ẹ̀yìn mo ti bẹ̀rẹ̀ sí ní lu ìlú yẹn máa ń lu omele wọ́n pe ọmọ ẹni tí mo máa ń lu sákàrà wọ́n pè ní wàsíù ọmọ àtún wọn mo ń lu sákàrà wàsíù ni o kì í ṣe wàlíù o wàsíù ọmọ èjì baba káwú so máa ṣọ́mele fún wọ́n parí bílẹ̀ ṣe wọ̀ mí lọ́wọ́ yìí. so 75 nǹkan kan lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ọmọ ọdún mélòó ni yín gbà ẹ̀ ń tí lè dàgbà ń gbà. mi ò tí ì dàgbà mo wà yọ̀ǹgà mo wà ó kéré mo wà. ẹ ṣe báwo lẹ tún ṣe wá tẹ̀síwájú jaba náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní 75 ọdún pẹ́ díẹ̀ ẹ bá mi jẹ́ kí ọ̀rọ̀ alẹ́ tán wò yín torí gbogbo ọlá mọ̀ pé wà lẹ́yìn Sikiru Ayinde Barrister gbogbo ọlá mọ̀ yẹn àmọ́ a mọ̀ pé nǹkan ríbiríbi ti ṣẹlẹ̀ kẹ́ tó débẹ̀ yẹn ẹ gbé ọwọ́dún ìbọn yẹn bó ṣe di pé ẹ wá ń tẹ̀síwájú tẹ́tí bẹ̀rẹ̀ 75. lẹ́yìn ìgbà tó kó lọ́dọ̀ Jamaica rẹ̀ mo bá wà sí orí owó ṣeré lẹ́yìn wá sí orí owó yẹn ni mọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ sí ń tàn láàrin gbòòrò Kòròdú ó wá di àwọn olórin tẹ̀ ń pè yẹn Kòròdú náà wà Wàhídì Àkàngbé wá ṣeré ní Kòròdú ní 1980 ìgbà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní gbòòrò Kòròdú ní 1980 wọ́n pè lọ́rọ̀ Ojúlárí ìgbẹ́kọ́ ni mo lọ wọ́n á lọ lùlù fún wọn. Wàhídì Àkàngbé bàbá mi nìyẹn kò ní bàjẹ́ Àkàngbé ọmọ Ajíbọ́sìn ọmọ màmá ẹlẹ́wà tútù lọ́jà ọba Òkè Ìbàdàn lé Olúyọ̀lé bàbá Kàfáyà so mo lùlù fún lẹ́yìn ìgbà ló wá ní pé kán padà wá kán wá pè mí wá kí wọ́n bá wọn ṣeré mo bá wọn lọ sí play mo rí pé bọ́n yẹn ṣe lọ́dọ̀ tiwọn ẹ̀ wọ́n ní kí n máa gbé lẹ́kọ̀ọ́ ìlú Kòròdú rẹ̀ ti mọ́ mi lára láti ti bá lọ máa padà bọ̀ wálé lẹ́yìn ìgbà mo bá Alhaji Àsáyìndé ṣiṣẹ́ Àsáyìndé ọmọ anífowó ṣe jẹ́jẹ́ ọmọ anífowó ṣe kábíyèsí àgbàlagbà. bí ọdún wo ni àbẹ fún mi láì díà. 1980 lẹ bá Àyìndé iṣẹ́ kí lẹ bá wọn ṣe ṣe Sakara náà ni Sakara bá ṣeré ìta dáadáa máa lu Sakara fún wọn ìgbà yẹn Pẹ̀lú lọ sí Mẹ́kà ó lọ sọ́dọ̀ Suleiman Itama wọn lọ sí Mẹ́kà so ngbẹ ìgbà yẹn wọn á pè mí wọlé sọ́dọ̀ bàbá ń ṣe wọn pẹ nìkan lẹ́yìn wọn ní lùkù ngbà yẹn lọ bọbọ yẹn máa ń ṣe bí àwọn olóríire ọmọ ọgbẹni wọn bá ń bá àwọn eléyìí lè ṣe bá rìn fún mi o ṣùgbọ́n Alhaji Àsáyìndé kò figbá kan bọ̀ kan nínú rárá ẹ má lọ bá Kòròdú wọn máa ń pè lólùfẹ́ rí Kòròdú lẹ́yìn wọn gbà yẹn wọn lólùfẹ́ rí Kòròdú ṣùgbọ́n bá wọn ṣiṣẹ́. ọdún mélòó rẹ pẹ̀lú Àyìndé. mi ò pẹ́ lẹ́yìn wọn kí ló dé. mo tún padà sí Kòròdú mo tún abátájú Adéwálé ṣiṣẹ́ Pàṣọ wọn pè ní Pàṣọ Tájù Adéwálé. Pàṣọ kan ti wà tẹ́lẹ̀. Pàṣọ kan ti wà tẹ́lẹ̀ Tájù Adéwálé náà pè. gbogbo lọ́wọ́ à ń sìn. ó ti kú Pàṣọ kan wà tẹ́lẹ̀. mi ò gbọ́ ní o. Alhaji Gani Haruna Ṣọlá ló fún wa lórúkọ yẹn Alhaji Gani Haruna Ṣọlá Musiliu Haruna Ṣọlá máa ń sọ́mi lé fún mi gbà yẹn. Musiliu Haruna Ṣọlá wo tún ni tó kọrin ọmọ egungun jọbí kan náà ó ń sọ́mi lé fún tani. ó ń sọ́mi lé lẹ́yìn mi ó máa ń sọ́mi lé lọ́dọ̀ Tájù Adéwálé lájọ wa. lóòótọ́. wàláhì tàlà ìsúnmọ́ ìlà síláwà ọmọ egungun jọbí ìbá fún. ìtàn ńlá lélẹ́yìí tẹ̀ ń fún wa yìí. àwọn Musiliu ó mọ mẹlẹ́lù ó mọ omele Sakara àti slapping àti kọ́ọ̀dù ní ọmọ typing lù ọmọ ní tìdítìdí ó mọ̀ lù kò sómele Sakara tí ó mọ̀ lù kì í pé kì í ná bí ìwà sá rárá ó gùn lórí omele Sakara tí bá bójú ẹ̀ ti bá rí báyìí. níjọ́ tó sọ fún un pé ó ní ọmọ bíbí inú Haruna Ṣọlá lòun Musiliu mo ní irọ́ ló pa mo ní o kì í ṣe mo ní bọ̀dá Samson ọmọ bíbí inú Haruna ní mi sáṣàmẹ́ mo ní báwo la ṣe fẹ́ mọ̀ pọ̀ wọn ó ní kí n má wọrí olóòmọdé máa ṣó mi sample àwa ní eré kan lọ́jọ́ Tuesday bóyá lọ gbé mixer kan 24 channel sound mixer tuntun bí wàá tẹ̀ bá ra tẹlifíṣàn tó wà nínú park ní Musiliu Haruna Ṣọlá ló gbé wá fún wa àṣeré ní Johnson Pedro lọ́nà ní Bariga wájú ilé Tájù Adéwálé yẹn àṣeré gbàmù tó mọ̀ pé ọmọ gbàtọ́ wà bẹ̀ sí ní kọrin máa ń gbé ó bá ń lé ni o ṣùgbọ́n gbàtà fi jọrin yẹn Alhaji Ṣọlá Gani ló fún Alhaji Ganiu Ṣọlá Alhaji Ganiu Haruna Ṣọlá ló fún wa ní Pasuma àwọn ló lórúkọ yẹn wọ́n fún Tájù Adéwálé yẹn. ẹ̀ṣẹ̀ rálé eléyìí ṣe pàtàkì ká mú torí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ètò yìí tó dalẹ̀ lórí dẹ̀ ṣe pàtàkì ká mú ó lè wúlò fáwọn náà ẹ ṣé bàbá mi. olùkùsì àdọ́dọ̀ Tájù Ayinde Barrister lẹ́yìn Tájù Ayinde Barrister ìbẹ̀ni Barrister ṣe ti wá rí mi. bàbá ní sùúrù ẹja mú díẹ̀díẹ̀ àwọn fáǹsì Alhaji Tájù Ayinde náà ó pọ̀ báwo lẹ ṣe débẹ̀ báwo ni ibẹ̀ yẹn ṣe lọ torí lóòótọ́ mi ò fi bẹ́ẹ̀ gbọ́n àmọ́ mo gbọ́ pé tó bá ń sọ pé olórin tó nẹ́nu tó kí ń gbà yẹn náà Alhaji Tájù Ayinde ni báwo ló ṣe lẹ bá mi sọ bí. Tajudeen Alade ó jẹ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn Barrister so tó bá wá kó brother kan ránṣọ ń kòdù bọ̀dá Rashidi so ó máa gbàbẹ̀ kọjá wọn bá jókòó tí bá gbàbẹ̀ kọjá bọ̀dá àwọn ọmọkùnrin tó lọ mọ school ọmọ United yẹn ó mọ̀ lúlù o àṣà máa ń lọ mò ń bọ̀ mo ṣá máa ń lùlù mi nígbà lọ́dún tí wọ́n á gbọ́ pé Tájù Ayinde kó bọ́ọ̀sì jọ wọ́n á kọ lẹ́tà láti Ìkòròdú mo mú lọ sí ọ́fíìsì Alhaji ní ayé ọ́fíìsì Alhaji wo Barrister Alhaji Sikiru Ayinde Barrister mo mú application lọ síbẹ̀ lórí ọ̀dọ̀ fún Ayinde Barrister ìgbà tí mo lọ wá ní pé wọ́n á gbà lọ́fíìsì pé ṣùgbọ́n ìkọ̀túnkọ́ ló ti ń ṣe practice
nílé táwó wọ́n wá ju ibẹ̀ fún mi mo wá lọ ó ní ọdún kan àbọ̀ la fi ṣe rẹ́kọ̀dù la fi ṣe practice kó tó di pé a ṣe first record. ti Tajudeen Alade yẹn ṣe rẹ́kọ̀dù ẹ̀ ìjọ ìlẹ̀ àti Barrister tó fojú ríra wọ́n náà wọ́n ta pé àríra báyìí. báwo lòun ṣe jẹ́ sí lẹ́yìn yàtọ̀ sí elégbè ṣé wọ́n súnmọ́ra wọn bẹ́ẹ̀ yẹn pẹ̀lú. mi ò mọ bí wọ́n ṣe mi ò lè pàtàn wọn torí mo bá wọn ni mi ò lè sọ pé àmọ́ wọ́n wọnú ara wọn studio gangan láti ìjọ ríra báyìí ó kàn wá lọ́jọ́ yẹn ó kàn ló bá dé akí wọn àjókòó bàbá mi nírú náà wà ń bẹ̀ wọ́n ní pé ká bẹ̀rẹ̀ ká wọlé sí studio wọ́n ní pé tájú kọrin bí wọ́n á bọ́ sí studio mòdé o Aládé ti dé sáyé òṣùpá mi má ṣe wọ̀ lókun ìràwọ̀ mi má ṣe wọ̀ láàjì ọbalúwa kó má bàyọ̀ mi jẹ́ fún mi ìta gbangba ní yóò sùn sábàrú mọ́ tó lóun ò sùn lé ẹran ìta gbangba ní yóò sùn. ìlú lẹ́lu yẹn o. ìlú ni mo lù. ẹ̀yin lólùfẹ́ àwọn àwo pé bàbá ẹ láti kọ́kọ́ tẹ̀ lùlù fún wọn ká tẹ̀ tún rọ́wọ́ yín ká gbádùn wọn yín náà ẹ jẹ́ ká mú láti bẹ̀. bàbá wa ń bí pẹ̀lú wa ẹ má lọ bí kankan o nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu bàbá ń bì pàápàá ní ipò olóògbé Sikiru Ayinde Barrister ẹ gbọ́ níbi kankan wọn kàn fi dílé ẹ tó bá di parí ètò àfún àfago wọn síta ẹ tún lè gbọ́dọ̀ mọ̀ pé ẹ fẹ́ gbádùn wọn káàkiri ẹ kò ní bàjẹ́. àfi funfun orí adìyẹ ò ní burú kó yẹ́yin dúdú àfi funfun. ìrántí ikú ẹ̀mí àrántí ikú ìgbà tẹ̀ ń jẹran tútù tẹ̀ ń jẹran gbígbẹ ẹ̀rántí ikú ẹ̀rántí ikú ìgbà tẹ̀ ń jẹran tútù tẹ̀ ń jẹran gbígbẹ ẹ̀rántí ikú. Ọlọ́run kò jẹ́ kí ikú káṣẹ́ rí mọ́ wa lọ́wọ́. àwọn kílẹ̀ máa ń lò gbọ́n bí a bá fẹ́ bẹ̀rẹ̀ ṣe tí Barrister bá dórí ṣe tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn kílẹ̀ máa ń lò tí a máa fi ń jíjà bàbá ń gbà. iṣẹ́ ẹ̀pọ̀ oríṣiríṣi. ẹ̀kọ́ fún aláìjà kọ́ ọ̀yàn gbádùn. iṣẹ́ ẹ̀pọ̀ oríṣiríṣi kò dúró ní ojú kan torí iṣẹ́ ò ní kọ wa o iṣẹ́ máa ń kọ our boys tá máa ń relax ṣùgbọ́n aláàjì ò ní relax láéláé àtọ̀ bí ò bá rẹ̀ ń wo kò lè yẹ kó rẹ̀ lù ó máa sọ wọn pé tí ò bá ti rẹ ohùn kò lè yẹ kó rẹ̀ lù ohùn ló fi ń kọrin ṣùgbọ́n lóòótọ́ nígbà tí wàá gbé mi wá pé kí wàá ṣíwó orin wúwo ju irin lọ in fact mi ò rírú. ẹ sì máa lò fún wọn ẹjẹ máa bẹ́tò lọ a sì ń padà bọ̀ bàbá ẹ wá ní ẹ ṣe rẹ́kọ̀dì pẹ̀lú Alhaji Tajudeen Alade ẹnijọ́ Alade Tajudeen Alade ẹnìgbà yẹn lẹ rí olóògbé Sikiru Ayinde Barrister ẹni rẹ́kọ̀dì yẹn lọ dáadáa lórí pé kí ni mo lù mo ní ìta gbangba ni ó sùn sábàrúmọ́ tó lóun ò sùn lé ẹran ó ní ìgbà tí ògbélé wá láti Maduguri báwo ni o ṣe ní sùn ìta gbangba wá ń bí ọmọ bó ní mo ní Ìkòròdú ní sà bó ti lọ primary school mo ní Ìkòròdú secondary school ǹjẹ́ ọmọ ẹni tó ń pè ní Ọ̀yádolú mo ní mo kàn máa ń gbọ́ orúkọ wọn ní sàmì òmọ láìlà ìlànà brasílẹ̀ sálà láàlẹ̀ wàsálà ó dé lu sákàrà bíi ti Ọ̀yádolú bàbá ọlá Ọlọ́run ni omi ò mo máa ń gbórúkọ wọn kankan bẹ́ẹ̀ yẹn o so bá ṣe wọn rárẹ̀ gbọ́ tá bá ti wá lọ sí play tó bá ní Barrister ń play bí kan a máa lọ wòran wọn so wàá di Ọ̀yádolú yẹn màá rí pé mo gba ìlú lọ́wọ́ ẹ̀ kí n tó kúrò tó bá bójú ẹ̀ tó bá wú báyìí wọ́n máa kọrin lọ kò ní dàtú pé torí nígbà tí wọ́n fi apàdà wọnú báńdì tó fẹ́ bá wọn ṣiṣẹ́ wọ́n wá ṣeré ní Kòòdù ní Èbúté nílé Májọlágbé. ìṣẹ́jú kan bá mi ibi tá a mú yẹn kí ló dé tí Alhaji wọ̀ tó dáwọn tọpọ̀ yẹn ó nílù ẹ̀ ń gbárù kíní ẹ̀ láàyè wọ́n dídí gbélù fi ń kẹlù lórí stage lọ́nà yẹn nílò ẹ̀ ń fẹ́ ẹ̀ ń ṣerú yẹn. wọn kì í máa ń ṣe ṣùgbọ́n láti ṣe bírọ̀dù Alhaji máa ń fẹ́ ẹni tó máa ń pé tó bá lè dánra ẹ̀ wò pé tó bá tó gbangba sùn kó máa bọ̀ láti wá lùlù ó mọ̀ pé ó ṣiṣẹ́ kó ń rí kankan kékeré lọ́wọ́ ẹ̀ tó máa fi kún títí ẹ̀ ó dẹ̀ pé ọ̀nà lòdì máa padà rí orin òfin bẹ́ẹ̀ kò ní kọ̀ rárá kò dẹ̀ ní kọ̀ pé àfi tó bá ṣiṣẹ́ yẹn tí ò bá ṣe dáadáa máa pẹ́ tó wà pé kó lọ gba iṣẹ́ yẹn ṣùgbọ́n tó wá rí pé o kábíyèmí láti lè ṣiṣẹ́ báyìí ó bá ní kàn fi ẹlẹ̀ ọkọ̀ máa ṣọ́ báyìí. bọ̀ ṣọ́wọ́n onílù yẹn ò ní bínú ṣé onílù ò ní bínú pé ẹni tí gba ìlú mi ó ti ń ṣiṣẹ́ tó yẹ kí n máa ṣe. ọ̀ ní bínú nǹkan kékeré kan ṣẹlẹ̀ ọmọ kan lùlù fún Òṣùpá
wọ́n pè ní Perry Sunday kò lè dá mi mọ̀ bóyá mo yín sọ̀rọ̀ nísìnyí ló ṣe padà lè rántí àpilẹ̀ ló gùdù ó wá bá mi ó ní ẹ̀gbọ́n mi ó lè jẹ́ kí n lu sákàrà lẹ́yìn aláàjì kí n lè sọ pé mo lu sákàrà fún aláàjì mo ní bisimilá mi ṣùgbọ́n nǹkan tí mo ń play lọ rhythm tí mo ń lù yìí ló máa tẹ̀lé o torí tó bá change ìlú ó máa affect o bó tó bá jẹ́ pé nǹkan ní bá gbé fún ẹ so torí a máa ń kí bí wàá change máa ń kí ọwọ́ bọ̀ náà tó ń ṣọlọ báyìí níṣẹ́ ìlú tiẹ̀ ó ní max kì í pé lu ṣàjẹ́ a máa lu ṣàjẹ́ o kò wọ́pọ̀ tó gbé báyìí Àyìndé mo gbèrè mi dóde ẹ máa gbọ́dọ̀ gbàgìrì gbàgìrì gbà tìjì tìjì ìyá ni wọ́n máa sọ tiẹ̀ wọ́n máa work mass eré ni wọ́n máa lu títí ẹ̀ àwa dúró sórí bàbá ẹ̀ àwa bẹ̀ sí ní float lọ ó ṣe tó pé ilé olókùn la bá wà kò sí ni ẹ̀ wọn kọ́ máa kéé ń bẹ̀ ọlọ́mọ máa gbomi lójú wa tó bá ní igun wọn náà ọ̀la ara mi o ẹnìkan báyìí wá ló jáde láyé ó máa ṣe o ilẹ̀ ń jẹ̀yàn àwọn ọmọ olókùn máa sọ ẹ̀ sà ẹ má kí wọn bẹ́ẹ̀ má kọrin bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ń ké Samson nǹkan tó fowó rà ni tí mi ò bá sọ bẹ́ẹ̀ kò ní dáwọn ní Barrister ò ṣeré dáadáa fún àwọn rárá àtọ̀ pé ìka ni kò ṣeré àwọn dáadáa rá ẹ̀sà àwọn èèyàn ló ń ké yìí. bàbá èwo lẹ́sìn fún àtúrọ̀ lẹ́ẹ̀rọ alẹ́ bébí náà jẹ́ rẹ̀ wálé gan rí bí Sunday gan ikú wà láàrin bí kò ní bàjẹ́ bàbá ẹ jẹ́ àmú ẹni kò lẹ́ẹ̀dí kọ́kọ́ wá pàdé torí mo fẹ́ mọ bẹ́ẹ̀ ti wá di pé ẹ̀gún ní stage bàbá officially Ìkòròdú wọ́n dé láti London ní 89 wọ́n á play fún Májọlágbé àwọn àti Sálàwà so wọ́n á lọ wòran wọn mo lọ ṣeré lọ sọ́balẹ̀ bẹ́sì mi transformer bẹ́sì mi lọ́balẹ̀ wọ́n á ṣeré lọ síbẹ̀ wọ́n wá ní pé Barrister nǹkan o pé ó ń ṣeré lébùté bá ní jẹ́ kí n lọ wòran Barrister lébùté wọ́n á rí wọ́n ṣe àwọn mú pò wọ́n á lé wa lọ wọ́n á lé wa padà bọ̀ àṣebàṣe lọ àṣẹ tí gbogbo yẹn dà wọ́n kò sẹ́ni tí ò kí ń rí àbí tí màá fẹ́ sọ̀rọ̀ sí nígbà tó wá di láàárọ̀ ilẹ̀ wa wọn lafters bá lọ bá wà ìdí ọ̀yà dòdò kí n má lọ bá jẹ́ kí n play sákàrà wọ́n sì ń ṣeré lọ́wọ́ wọ́n ṣeré lọ́wọ́ ó máa ṣeré ẹ̀ mọ́jú ẹni tó sùn máa dìde ó máa jí tó máa bá ní oríta kò ní lọ o àlùjọ̀nú ni o ẹni tó sùn sílé ó máa jáde ó di tẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì kó tó kúrò níbi tó bá ṣe ń ṣeré yẹn mo yà lọ bá ẹni mo á gba ìlú wá nílùú bó ṣe bójú báyìí tí mo gbọ́ nílùú báyìí olùbáyìí ó kàn bójú bẹ́ẹ̀ palinguala ó kàn lọ bá rí ó sì ara adé máa tó di àpilẹ́sà tó ń bìtẹ̀ ṣé òun àbí òun àdéhùn tó ń ta fún ìtajà rẹ̀ ó ní kí n gbọ́ kí n ìṣó ńlẹ̀ ó kàn padà síwájú bẹ́ẹ̀ ni gbébẹ̀ sí ní kọrin lọ nìyẹn so bàtà tó wá ṣiṣẹ́ yẹn tó ń parí play tán èmi gbélulẹ̀ mo padà sílé àṣé mẹ́wàá wọn lọ sí Ìlọrin lọ ṣeré èmi ò mọ̀ wọ́n lọ ṣeré ní Ìlọrin bí ká kú ṣe lọrin bàtà wọn á dé Ìlọrin wọn á bèrè pé ọmọ tó wá lu sákàrà ń kó ọdún yẹn kó ṣe mú dání wọn ni wọn mú dání ǹjẹ́ fún lówó ẹni tó wá lu ń dájí ẹmu pé àti aláàánú ló ti wá ń bẹ̀ sẹ́nu pé ó ṣẹ̀ṣẹ̀ dé ni ó dà pé máa padà lọ sí Ìkòròdú sí kẹ wá ọmọ yẹn lọ fún mi ẹ sàá má bínú wọn á padà wá lọ fún yín sà bó ṣe wá bẹ̀ wọn á rán bróda mi kan Muyideen Gbajabiamila àti Rọ̀gbà wọn ní pé kán wá pè mí bó ṣe wá mú mi láti Ìkòròdú mo lọ síbẹ̀ lọ sí ṣéǹbà ni wọn á ní kí n padà lọ. hello ọ̀rẹ́ wa báwo ni Ìkòròdú mo ní fine sà kí ló ṣẹlẹ̀ tí mi ò fi rí ẹ sàá má bínú sà wíkẹ́ndì lájọ máa ń jẹ sà wọ́n máa padà lọ sí ìsàlẹ̀ sí wa lọ kó application tó ń jí sà ẹ lọ bá mi kó uniform wá wọ́n kó uniform oríṣi 6 fún mi lace ó ní pé gbó kí n lọ ránṣọ wọ́n fún mi ní roster irú eléré òtún lè lè mí kàn rò pé eré táwa máa ń ṣe mi ò mọ̀ pé àwọn mú gẹ́gẹ́ bí iṣẹ́ ni mo tẹ̀ kọ́kọ́ di aṣọ sínú polybag nígbà táwọn mo wá gbé mu rí pé iṣẹ́ lè ń ṣiṣẹ́ máa lọ ra báàgì gidi tàbá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Thursday Friday Saturday Sunday Monday la máa wọlé. eré àṣemọ́jú. a máa ṣe ọ̀sán a ṣe ọ̀sán àṣálẹ́ a ṣe ọ̀sán àṣálẹ́ a ṣe ọ̀sán ọjọ́ kan la ṣeré kan ní City Hall a ṣeré ní City Hall lálẹ́ ọjọ́ Thursday mọ́júmọ́ Friday a lọ sí Ìjẹ̀bú-Igbó apilẹ̀ ilé Àlàbí làbẹ́ká ní Ìjẹ̀bú-Igbó a kó omi a lọ sí Premier Hotel ní Ìbàdàn a kó omi a tún padà sí Ìjẹ̀bú-Igbó nígbà tó di lálẹ́ àwọn alẹ́sílẹ̀ Òdútayọ̀ ní Ìjẹ̀bú-Òde àpàdé wà sáyẹ̀dé pẹ̀lú Shina Peter ní àárọ̀ ọjọ́ Sunday a wà ní sport hall Abẹ́òkúta ibi tí mo sùn sí báyìí bẹ́ẹ̀ ni dákú lọ báyìí sílẹ̀ lẹ́ báyìí mi ò lè dìde. alájí dẹ̀ ń kọrin. bàbá kerosene tí o kì í sùn ó máa jẹ́ kó yé yín kó pé mọ̀ pé ẹni tí wọ́n ń wò kì í wòran tó bá dúrà lórí ṣe báyìí àgbọ̀dọ̀ máa ṣaláì máa jò nígbà tó gbé mi kékeré wá ṣíwó ẹ̀sà mi ò mọ́jú wọ́n gbé mo máa lọ sí òkè báyìí up and down báyìí
ó máa rí pé ó mọ́jó mo dẹ̀ mọ́jó tẹ́lẹ̀ ijó mi scatter mi ò lè jó mo kàn mọ lúlù ni ìwọ́n sì mo ti lè jó. bàbá ẹnẹ ṣeré bí ọjọ́ mẹ́rin straight ọjọ́ mẹ́rin yẹn ọ̀sán alẹ́. ọ̀sán dọ́tọ̀ọ̀sẹ̀ Mickey wọ́n pẹ̀ nìkan ní Mickey àbúrò Simbi Atu Abiola ó bèrè lọ Palinga ń gbọ́dọ̀ ń lọ báyìí sìn yẹn là ń lọ sí Ìjẹ̀bú ó lè fa bá o ó lè fa bá wàhálà ìyá ti bá yín lára mu ẹ kì í súnlé torí tó bá rí wa báyìí wọ́n máa ń bá wa ṣe gẹ́gẹ́ bí àbúrò bí tẹ̀gbọ́n tàbúrò bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n jù wá lọ ẹni Mickey yẹn Mickey ni mo máa ń pè Mickey aláràn wọ́n máa ń ta alájí kiri kọ́lọ̀ tẹlifíṣàn lẹ bá fẹ́ white and black tẹlifíṣàn lẹ bá fẹ́ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Mika Ilami kí ọmọ adé Ọ̀ṣun àgùrà mi kí ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ́dí tó bá dé ọmọ máa pẹ́ ẹ tún ti ń lọ ṣe bí ẹ ṣàìsùn kọ́mọ́jú ni. ìgbà wọlé wọn ṣégbàtẹ́fín náà lè máa fi dọ́gbọ́n sùn díẹ̀ ṣégbàtẹ́fín lọ síbi. bá a máa dọ́gbọ́n sùn náà nìyẹn ìwọ̀n bá tá bá fi rí sùn yẹn níjọ́ kan àwa play lóṣogbo bá a ṣe lóṣogbo wá ní pé all the boys anisa please don't be annoyed ẹ máa foríjì nítorí ọlọmọdé pé ẹ nílé ìrìn alẹ́ ẹ̀sìn ẹ jẹ́ ká move máa lọ sílé bọ̀dákúnlé Badmus lóṣogbo àbá lọ sílé wọn bàtà wà ń bẹ̀ wọ́n wà nínú ilé wọ́n ń wò wá ń ta báyìí ilé Badmus lóṣogbo Roki tẹ́kì ní dimension wọ́n wá ń wò wá ń ta báyìí wọ́n wá jáde wọ́n làwọn ò lè sùn báwọn ṣe ń rí wá ń ta yẹn wọ́n wá bọ́sítà wọ́n wá jókòó láàrin bàbá yẹn my boss ẹ má bínú ọrọ̀ ajé náà ni aláàjì ọ̀rọ̀ kan wà mo fẹ́ béèrè lọ́wọ́ yín o Shamsi Munisa mo ń gbọ́ àwọn tó fẹ́ béèrè wọ́n pẹ̀ nìkan ní Káyọ̀dé Awóbàjò ẹnìkan ń ta àwọn mánéjà wa nìyẹn Káyọ̀dé Awóbàjò wà lórí ìjòkó mari ìyá ni pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀sà aṣiṣẹ́ kan níjọ́ Thursday ní City Hall àṣemọ́jú ńgbà tílẹ̀ mọ́ àwa padà lọ sí Ìjẹ̀bú-Igbó àṣìṣe ọ̀sán bẹ̀ mo ní sóyún yẹsà ló ń gbọ́ mo nígbà tó di lálẹ́ apáàkì ń bẹ̀ a lọ sí Premier Hotel nìbàdàn mo nígbà tó di láàárọ̀ ọjọ́ Saturday a padà àwa sí Ìjẹ̀bú-Igbó àwa ṣeré ọ̀sán nígbà tó lálẹ́ a lọ sí Odùtayọ̀ Ìjẹ̀bú Òde nígbà tó láàárọ̀ ọjọ́ Sunday a lọ sí Sport Hall l'Abẹ́òkúta ọjọ́ ní láni ń kàwé wọ́n máa sọ pé láni ń mọ̀wé láni ń alájàde láni ń alájàde o yóò jọba tàìjọba kọ́ so ojú ẹ̀ náà kàwé ní Sport Hall ní Abẹ́òkúta tí gbogbo yẹn alájì ló kọ́kọ́ pàtẹ wọn pé wàláì ọ̀rẹ́ mi ojú ti owó wàláì tàláì ó sábẹ́ àbúkà pé ó mọ̀wé pé ó sábẹ́ àbúkà. kílẹ̀ yín wá bèrè kílẹ̀ iṣẹ́ yín fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ wọn jọ ẹ̀. máa fẹ́ bèrè nǹkan lọ́wọ́ pé ẹ̀sà ǹjẹ́ lè rántí eré bàbá báyìí ó wà ní pé Káyọ̀dé ṣé bá ṣe ṣe eré yẹn ni mo ní bẹ̀rẹ̀ wàláì tí wọ́n bá pè mí bẹ́ẹ̀ sórí ríngì báyìí sìn ọlọ́mọ yẹn kì í faint torí ara ti dára àgbà ara rẹ̀ dára àgbà lóòótọ́ ṣùgbọ́n kò gbà pé ara yẹn ó dàgbà ní bọ́dì tó fi jáde láyé kò rẹ́ ní ohun yẹn kò rẹ́ ohun yẹn ò kíráàkì rárá ó wọ̀ gbalẹ̀ o egúngún ti lọ ó wọ̀ gbalẹ̀ o egúngún ti lọ egúngún orin tó ń padán kiri egúngún orin tó ń padán kiri Àyìndé ọmọ Ṣìfáwù ọmọdákẹjà tó lọ tá ò rí. Baba rẹ́kọ̀dù wo lẹ kọ́kọ́ bá Alhaji ṣe báwọn experience ẹ ṣe lọ nígbà tẹ wà ní studio mọ́ràn rẹ́kọ̀dù 2 3 mẹ́rin bá a sọ bọ́wọ́n ṣe yẹn ṣe lọ. nígbà tí mo kọ́kọ́ dé ẹ̀yìn wọn à ń play lọ eré ìta ò jẹ́ nǹkan lójú wa ó máa kọrin ó máa lùlù tó bá kọrin àwọn tí mo bá ń bẹ̀ bí Alhaji Dérójú àbí professor àwọn Panígà tó bá ti dálù tó mi lè bá ti tẹ̀lé mo ti mú wíńgì tí mo fẹ́ gbá láàrin wọn àyè sákàrà ṣùgbọ́n wà tá a dé studio tá a fẹ́ ṣe rẹ́kọ̀dù káfẹ́ ṣe rẹ́kọ̀dù mo ń retí pé káfẹ́ ṣe practice wọ́n làwọn kì í ṣe practice mo bèrè lọ Tajudeen ní pérépé wọ́n là ń lọ sí studio yẹn ṣẹ́yìn ò kì í ṣe practice wọ́n ní practice àwọn kì í ṣe practice mo lè kì í ṣe practice irú orin burúkú lẹ́yìn kan tẹ́ ẹ̀ ń ṣe practice àdébẹ̀ kárí bá ṣe wọ àrùn ẹ̀ máa pẹ́ gba àdébẹ̀sẹ̀ má sọ Ìjẹ̀bú ó ní tó bá ti dé kí n sọ pé kó wá ṣe practice eléré mi dẹni tí n bá ṣáyìn ìgbà tí ẹ̀gbọ́n àṣà ṣàwọ̀dà gbà tó dé lóòótọ́ ó gbé 505 wa ashes colour 17 AH ó gbé mọ́tò yẹn. Samson Giga. torí tí ẹ̀ bá ń bá ìrìn gbogbo gbọ́dọ̀ máa torí gbogbo wa bá ṣe jọpọ̀ tó lẹ́yìn gbogbo pattern ló máa ń kọ́ sí oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ akọ̀ máa ń wò ó àmọ́ pé ó ń fún wa ní ẹ̀kọ́ ni nígbà tó dé lọ́jọ́ yẹn báyìí ó wọ ní ṣátàníkà ó dé ó bọ́lẹ̀ nínú ashes colour mọ́tò yẹn ashes colour 17 AH Alhaji ó bá wọlé ó kí wa ó jókòó top election nígbà tó ṣe nǹkan ló bá Alani bá mi lọ sí ẹ̀yìn mọ́tò kó ló bá mi gbé kíní drum yẹn wá gbà tó gbé kíní wọlé ni
àwọn àrùn ṣe mò ń wò bí sọ́fẹ́ dín àkàrà ni kò jẹ́ ní tí mo lè béèrè lọ́wọ́ ẹ̀ torí eré wa tí mo ṣẹ̀ṣẹ̀ wọnú bá ní kò tí ì lé tó yẹn. kò tí ì yẹ ọ wá ní gbogbo gbé ní lọ sáyẹn wọn wá hàn kíní yẹn bàṣẹ wà nínú stúdíò ó wá bá kíní ẹja kéèké ó ṣàn lu kíní yẹn láwọn kan wá lọ bá wọn wá fi ṣe mi ò wá ṣeré bí o iṣẹ́ ni mo wá ṣe ń bí báyìí kì í ṣe ọ̀rọ̀ ṣeré o ẹ fi mi lọ́rùn sílẹ̀ mo ṣe wà wọ́n bá yàgò fún un gbò pẹ́ díẹ̀ ló bá pè everybody my people ẹ máa bọ̀ ẹ wọlé enter ó bá ń kiri báyìí kékeré gbàgbàgbàrí gbà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  tí dérojú palinga dérojú wà ní tìdí dàdà tìdí dá palinga tìdí kẹ́kẹ́kẹ́ gẹ̀ akuba soko dánwó omele tìngìrì gẹ́ǹtì gẹ́gẹ́ mo wá wọ̀ bí ṣe fẹ́ ṣe rẹ́kọ̀dì làbúlòdù làwọn ará bíi ṣe mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ìṣá bó ṣe ní wọ́n gbàgbàgbàrí kò ṣe bíi wọ́n mú onísákàrà kan wọlé inú àwọn sákàrà méjì ta ni wọ́n gbà yín lẹ́yìn ìyẹn wọlé síbẹ̀ gbàgbàgbàgbà kékeré gbé tèrèké dẹ̀gídẹ̀gí tẹ̀gídẹ̀kẹ́tẹ́kẹ́ tìtìkẹ́ police no catch me for London I like dem dey talk irọ́ ńlá wọ́n wá ṣiṣẹ́ yẹn lọ bẹ́ẹ̀ mo wá ń wò ó rùn pé ó wá tó stage kan sákárà yẹn kò dùn bébí á kó ń bẹ mo wá lọ sí ọ̀dà ṣẹ̀ wá lọ bọ́ sí ilé pákó kan tó wà ní dẹ́ka mo lọ sùn síbẹ̀ nìyẹn dẹ́ka lẹ́wà dẹ́ka Afrodix mo lọ sí dẹ́ka mo wá lọ sùn sínú ilé yẹn ó wá fa kíní aago níbi ẹ lọ bá mi pé ọmọ Ìkòròdú yẹn wá ọmọ Ìkòròdú tó máa ń lu ọwọ́ sí ẹ lọ bá mi pé wá ọgbẹ́ni dídé lẹ̀ sọ́nù ló wá sùn bíbá yìí ni báyìí láìlà mo wà lórí irin mo ń kọ́ ni wá lọ sùn ó rò pé mo máa ṣe débi báyìí ni tí ẹ bá ti lu sákàrà yẹn báyìí máa lé ẹ̀yin méjèèjì dànù ni ẹsẹ̀ alájẹ ẹjọ́ ẹ má bínú sáà bá rẹ̀ padà náà wá rí pé bá bọ́lé sínú ilé bá jókòó bá gbé ìlú wọ́n ní kí n lísìn kí n gbọ́ iṣẹ́ táwọn ṣe kó yá láì tí ẹ̀ ń sìn mo wá ṣiṣẹ́ òfin mílẹ̀ ó lọ sùn pápárápárípápápá kékeré tìrìtìtìtì pàǹt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 àǹ
If you love my big dancing, God bless you. Police no catch me for London. I like the data. Ìran ńlá. Kí leléyìí? Ṣòkòtò ṣòdí àkèrè. Ó ṣàn kọrin yẹn. Wọ́n ṣe ń bọ̀ báyìí. Wọ́n lọ. Torí gbogbo everybody wọ́n ti everybody ó ti pínṣẹ́ sọ́wọ́ báyìí. Bàtọ́ máa tó ṣe kan. Aráyé ẹnu wọn méje mẹ́fà ni. Aráyé ẹnu wọn méje. Dàdàdàdàdàdàdà. Pàrán tètèrètè. Dàdàdàdàdàdà. Bẹ̀rẹ̀ sí ní jáde sákàrà. Bẹ̀rẹ̀ sí ní wọlé lọ ni. Títí tàbí parí iṣẹ́. Tòun ti rìn ló ń lọ ìtàkùn. Tó ní kéèrìn má wọ́ọ̀dù. Tòun ti rí. Bàtà parí iṣẹ́ wá pè mí wá gbọ́ ní. Ó try. Ọmọ ni ẹ wọ́n wá jíyàn lójú oorun pé kó wá ṣiṣẹ́ ó dẹ̀ láti fún ìgáàpù tó wà bẹ́ẹ̀. First experience lẹ́ni nìyẹn kò dẹ̀ ṣe gbàgbé láéláé. Obìnrin ò gbàgbé jọba lè láti gbà lọ báyìí gbogbo bá ṣe bẹ̀ sí ní ṣiṣẹ́ lọ báyìí kò wá jẹ́ kó tiẹ̀ bá fòmí mọ́ rárá ṣùgbọ́n rẹ́kọ̀dù kan ló yà mí lẹ́nu ní reality. A sọ̀rọ̀ ń pa yẹn nígbà tí mo rí ìkan náà báwo nìyẹn ṣe jẹ́ ọmọ kan tẹ̀lé náà kí Barrister mọ̀ kó wọn máa kún gbà tó ń ṣe rẹ́kọ̀dù yẹn. Kò tẹ́ ṣe tó tẹ̀lé kan níbẹ̀ kó tó yẹn rẹ́kọ̀dù kan ọmọ Nàìjíríà níbo là ń lọ o òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tí a bá ń kó wa rè ṣé dẹ́kà náà nìyẹn. Dẹ́kà kọ́ Èkó FM ó wá bẹ̀rẹ̀ sí ní ṣípele ẹ̀bọ̀ báyìí kíní kan October kíní kan agbòmìnira kíní kan kíní kan àwọn ra minerals àwọn jẹgúdújẹrá $1 to one kíní kan mẹ́rin dàndí dandan ta ló lu kíní ẹ̀ náà ọ ní Ìkòròdú ni wo ẹ lọ tàbá ti padà débẹ̀ yẹn sí ọmọ bá mi fi kíní ẹ̀ sí ìwà ní túmọ̀ yẹn fi síbẹ̀. ẹ fẹ́ túmọ̀ ẹ ẹ dá máa bá lọ. So ìyẹn náà wọ́n ka ogbó nǹkan tó kọ ẹ̀ náà ó ti kọ owó ẹ̀ ó ti kọ. Ó máa jọ tiẹ̀ àmọ́ pépà tá a máa ń dànù tá a bá padà lọ sílé ṣùgbọ́n reality ẹni tó ń tẹ̀sí bàtà fún wa lókàn dìdì dáńdà
ló bá ní Dérójú Núrẹ́nì Ṣámsì ẹ máa bọ̀ ìkan tó dé nínú yín o ó ní òkè gájú òkè àgbájé ẹ wà ní pé òkè gájú òkè àgbájé lọ lága jù wọ́n lọ òkè gájú aláàjì ló fi gájú yẹn sí ẹsẹ̀ ọmọ rọ̀f kò ní rọ̀f mo mọ bí máa ṣe fọ́kàlẹ̀ lórí ẹgbà Campari ẹ mú tí sí mi lọ́rùn ẹgbà Campari tábù nǹkan sára rẹ́kọ̀dù tá a fọkàn sí. ọ̀nà òun tẹ̀ kẹ́ lọ fẹ́ ṣe rárá. ó kọ́ tó tìtì gbágìgì gbàgbàgbàgbàgbà tìgìgì tìgì gbágì sísá yín pararara tìgbà ti gbá ti bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ ti gẹ́ ti wàláhì tí aláìsàn mọ́bìlà tí èèyàn bá yọwọ́ kó nu rẹ́kọ̀dù yẹn tó bá ṣe èpè fún wàláhì ìyá àbá wẹ èpè tí. ẹ pílẹ̀ kìíní yẹn lọ bẹ́ẹ̀ ni. akọ jùgọ́n rẹ̀ ti gbá ti akógìbò bíi kiri. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò mọ̀ pé ó sọ̀rọ̀ síyàn ọ̀tí bàtà débi ẹlẹ́dàá òdèrè ṣìfàwù ìkúnlẹ̀ abiyamọ ọlẹ́jẹ̀ tó dá wà papọ̀ ibi yóò tó lè pọ̀ sí alájì ọbẹ̀ adájú tàlàlájì bá ń bọ̀ ṣó yẹn ṣe ti gẹ́ ti ẹwù àrí méjì tí láti bẹ̀rẹ̀ ti gá ti gbá ti tí ó ṣe yọwọ́ àṣẹlẹ̀ méjì pé ẹ jẹ́ ká tẹ̀ tún try ojú kejì pépà iná ká tún kọ fún mi ẹjọ́ kọsùn ẹ̀ bó ṣe lọ nìyẹn wonderful ìbá fún un ibi tó bá kọjú sí ilẹ̀ rẹ̀ ni ó kàn jẹ́ pé. bàbá lólùfẹ́ wa eléyìí ṣe pàtàkì ẹ ló ń pè ní exclusive àwọn lè mélè láéláé lè àtọ̀wọ̀n tó bá wọn wọ̀ ó dẹ̀ ṣe pàtàkì ká mọ̀ pé iṣẹ́ tọ̀hún bàbá wa ń ṣe iṣẹ́ lóhun dájọ́ ní àwọn onílù wa wọn ń ṣe fọ ọ̀rọ̀ sẹ́yìn tó bá ń sọ ń pa ìṣe àti àṣà ẹ bọ́ bá ṣe ń sọ ẹni kọ́ àkọ́kọ́ jókòó àkọ́kọ́ òun náà ní bọ́sí tó ń dùn mọ́ wa nú kò ní bàjẹ́ bàbá mi bàbá ṣe dimensional náà pẹ̀lú wọn. àárín méjì ọmọ làwọn yẹn tún wà àárín méjì ọmọ ni. ìyẹn náà kí ni bàbá mi. a ti ṣe rẹ́kọ̀dù kó tó pa a ti ṣe dimension dimension gbogbo rẹ́kọ̀dù aláàjì tó ta jù àbí kò sí rẹ́kọ̀dù tó kì í ta o ṣùgbọ́n tó lọ jù ní dimension ló lọ jù. ṣé torí àwọn rìkà nǹkan mọ́ra wọn ni. torí ó bọ́ sí àsìkò tá a fẹ́ travel a ní customer kan ní London a ti ṣe CD kan fún bẹ́ẹ̀ máa dẹ́nsì ló gbé wa lọ òyìnbó pẹ́fì làwa ló gbé wa lọ òyìnbó àwa fi dúpẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ọmọ máa dẹ́sì níta nation náà ní ìlú ká àwa ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹṣin tó ṣíwájú náà ló ṣì ń gba pòkín bẹ́ẹ̀ ni ẹ rí London ní 1990 mẹ́wàá ó ti wá wòran aláàjì ní 89 London tó wá rí pósà lọ wòran ó wà pẹ̀lú orin olóńkọ gbà tó di 1990 a ṣe the fine Fuji garbage fún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni mo gbọ́ London ṣàtìsẹ́wọ̀n ni kíní ẹ wọ̀ ní gbogbo rẹ́kọ̀d tó jáde lágbàáyé la fi wọ BBC radio àwọ̀ BBC radio boarding pass tán fún wa lọ́dún náà rèé everybody a fi wọ BBC radio gbogbo àtàtẹ̀lé Barrister lọ August 10 tán fún wa ta fi wọlé sínú BBC a ṣe eré sí BBC radio 1 2 3 náà rìkọ́ọ̀dù ẹ̀ tán gbalẹ̀ wọ́n ń wo báyìí pé ṣe dúdú ló ṣe báyìí ń kọrin ipò keje ní refine Fuji garbage yẹn mú ní gbogbo rẹ́kọ̀d tó jáde lágbàáyé lọ́dún yẹn so wọ́n á gbéṣẹ́ kan wá látọ̀hún bẹ́ẹ̀ ni wá gbaṣẹ́ wọ́n wá ra tíkẹ́ẹ̀tì $10,000 fún èèyàn kọ̀ọ̀kan wá àwa 19 pẹ̀lú alájà jẹ́ 20 tá a bá rìn lọ́dún yẹn. lọ́dún wo nìyẹn. 93 kò síbi tí àṣàlàwọ̀ gbogbo táwọn ẹ̀rín là ń kó dimension wọ̀ gbogbo táwọn ẹ̀ báyìí là ń kó dimension mo sọ pé dimension ń rìn nínú gbogbo rẹ́kọ̀dù mi ò mọ rẹ́kọ̀dù ẹ̀ mi ò torí a máa ń tà bí wàá tó pé ọ̀rẹ́ gbà mo fún yín kínní gbà dimension ń rìn nínú rẹ́kọ̀dù. fantasy à ń kọ́ṣẹ́ mọ̀ ń pa ẹ̀. àjọṣe fantasy àní. tí bàbá di sọ̀rọ̀ ń pa kúbikú ṣe lágbára tó kò sólò studio ilẹ̀ ti ṣe kí ni bàbá ń ròjọ́ yẹn tó ń kọ́ orin yẹn kí ló ń rí. torí kò ní bá wa jókòó tó bá dé tàbá wà pẹ̀lú ẹ̀ báyìí ó kàn máa àti àtìgbà tó bá dé báyìí sẹ́ẹ̀lì ẹni sà ń bo lẹ ti fẹ́ bá mi rí nǹkan ra báyìí ebi ń pa mí o tí gbogbo nǹkan bá ṣépè fún aláàjì inú ò ní ṣépè fún torí nǹkan tí ẹyẹ bá jẹ ẹlẹ́yẹ máa gbé fún ó jẹun sí nǹkan rẹ̀ kò dẹ̀ dá jẹun pé kéèyàn jẹun kí àgbà jẹun tán mú ojú ọmọdé ó láwọn wàmí tó lè hu o tó bá rí oúnjẹ nígbà yẹn tẹ́ bá fi poison ṣe tó máa kú máa pọ̀ torí ó máa gbóúnjẹ sílẹ̀ àjẹ́nà òde pé òun rẹ̀ máa bọ̀ kí á bá mi jẹun o ṣùgbọ́n èèyàn lè mọ́rìn kórí máa mì tẹ́ ọ̀gá bá wà kò lè tẹ́ gbogbo àwa bọ́ọ̀sì yẹn kò lè tẹ́ wa lọ́rùn tán ẹlòmíì kọ́ wà torí pé torí owó tó fẹ́ rí gbà lẹ́yìn ẹ̀
bá ṣe sọ tó àwọn tó ń bínú náà ń bínú àwọn tó láìkẹ́ àwọn tó ń ṣe tiẹ̀ ń ṣe tiẹ̀ lára àwọn bọ́ìsì wa tó pé ta bá wájú ẹlòmíì máa kàn dúró lẹ́yìn sípíkà báyìí Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah a kàn pèrú bẹ́ẹ̀ ni ashhadu anna rasulullah. tẹ̀ ń ṣeré lọ́wọ́. alájí ni ó dàbí pé wọ́n ṣáṣíwọ̀n bẹ́ẹ̀ wọn ò ní kíní máikrófóònù sọlá àdàbà stop àbálọ níjọ́ tí ẹni máa padà pèrú báyìí torí lẹ́yìn sípíkà báyìí wọ́n ló ń pèrú lẹ́yìn sípíkà ó ṣeré di 10 àárọ̀ ọjọ́ kejì tàbá lọ sí play iṣẹ́ òkè máa ń kọ̀ ó máa tẹ̀yàn lọ́rùn gan èèyàn lè mọ́rìn orí máa ń. ẹ̀gbọ́n mi báwo lọ̀rọ̀ owó toró ṣe pàtàkì ká mẹ́nubà a mọ̀ pé gbogbo ọlọ́kà máa ń gbọ́ mo ti bèrè lọ́wọ́ ọmọ 2 3 náà pé báwo ni pé ẹ bá mi sọ bọ́rọ̀ wo ṣé báyìí wọ́n ní báyìí rank àbí nǹkankan báyìí position ní band àbí nǹkankan bá mi sọ bí yẹn toró ṣe pàtàkì ká mẹ́nu débẹ̀. lọ́rọ̀ owó nínú báǹdì wa tó bá gba Onilu ó fi ìkọ̀kan tó wà nínú báǹdì títí ẹ̀ tí mi ò rí lọ́dọ̀ eléré mi tó bá gba Onilu tó bá lò mọ̀ lúlù ju déré ojú lọ àbí mi ò mẹ́tún fẹ́ sọ pé o bá nínú báǹdì yẹn kó fi ọ̀pá sẹ́sẹ̀ kó fi lùlù last straight lówó ẹ̀ máa wà o lè gbó oúnjẹ tó bá wájú tó ló ń jẹ́ kó yá pé ẹnìkan ló ti ń pọ́n mọ́ yẹn bọ̀ kí ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ wá dé o lè dé sísìn kó wá gbé borí àwọn tí tó bá nínú báǹdì inú máa bí àwọn. ṣé by life tẹ bá ṣe lẹ́ ń gbowó tẹ bá ṣe life. tá bá ti lọ sí play máa fún wa lówó ó ká tó máa gba ilé ìyá ẹ̀. owó kò sígbà kan tó owó ìṣàlàyé ní dájàlẹ̀ láàrin wa owó dájàlẹ̀ lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ló kàn bá paná. ṣé kò tó yín ni àbí ẹ̀ ń ṣe ń fẹ́ gbà sí ni àbí. kò lè owó sówó tó lówó ni òun gan alára náà tó lówó gan owó tó ló wà nínú báìbù pé a ó gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní nípasẹ̀ ẹni tó ní aláìní máa ti dìde òun gbà lọ́wọ́ àwọn kan tí ò lówó tóun mẹkáníìkì máa wá láàárọ̀ ọjọ́ kejì ìwáyà máa wá plumber máa wá àwọn náà wá gbà owó lọ́wọ́ ti tiẹ̀ àwọn bàlájì ṣiṣẹ́ o ó fún àwọn lówó òun ti gbà lọ́wọ́ ẹnìkan tó lówó ó ti gbà wá fún àwọn wá gbà bẹ́ẹ̀ ni kẹ̀ríkẹ̀ ibìkan àjọ pé àwa ta jẹ́ ti tiẹ̀ náà inú bí wa pé kò fún àwa náà ó yẹ kó rí ẹ̀gbọ́n alára yí kó tó kù torí eléyìí máa fi kó fẹ́ òun ìyàwó lè máa ní pé kó fẹ́ òun dírẹ́fà máa ní pé kó láìkì òun oníkàlùkù àlà ń bù nǹkan sáré. so ó ní nǹkan tí wà ipò tó wà yẹn náà ó níṣòro díẹ̀ tó ń bá ó níṣòro Ọlọ́run ló kàn kẹ dìgbà tó dà yẹn so kọ́lọ́run kó ṣàánú owó dájàlẹ̀ láàrin wa tó bá pẹ́ pé owó dájàlẹ̀ irọ́ la pa tó bá pẹ́ nígbà tálájì fi kú yẹn ó yẹ kí rẹ́kọ̀dù ẹ̀ mẹ́fà tó bá ní pé ká ṣe lọ́dọọdún bó ṣe kú yẹn ọdún mẹ́fà náà máa ti ta sí díẹ̀ ìkọ̀kan mọ́ gbàtọ́ lọ sọ́wọ́ studio aláàlọ́ àsọ̀fún aláàlọ́. lóòótọ́ tó dẹ̀ yẹ pé owó ló fà á. owó ló fà náà nígbà tó fi kú yẹn ó yẹ kí cd sì jáde kó máa talẹ́ ọkọ̀ báyìí ní ọdún mẹ́fà ẹ̀ka ẹ̀kọ́ lọ́dún tó bọ́ ní ta cd ẹ̀ lọ́dún mẹ́fà ni. ṣé bàbá wa fẹ́ fún yín lówó sí ni àbí sóhun sọ pé òun yẹn ti tó yín ni àbí. ọ̀rọ̀ owó yẹn ó ní pé ká lọ pé wọ́n á ṣe dáadáa sí wa a ní ẹ̀sà ìdùnkún tó wà nílẹ̀ lásán ẹ fún wa ní ètò wà nílẹ̀. àgbọn tàbá àwọn ìpínlẹ̀ pé máa kú ni ó sì ká tún ká bá ní ara ṣùgbọ́n àmọ́ pé ó lè kú torí wọ́n tó sanwó síbi tálágbára san síbẹ̀ ibẹ̀ ló gún sí wọ́n padà rówó yẹn gbà alágbára mọ̀ pé aláàjì jẹ wá lówó ṣùgbọ́n ṣé aláàjì fẹ́ pe àwọn ọmọ ẹ̀sìn tó ti bá a ṣe mítì ni kò sọ́mọ kankan tó wà láàrin wa àwọn tó bá wọn lọ sí play lẹ́yìn Shamsi Mọ̀rúfù Ṣílé bá a lọ sí play Mọ̀rúfù bá a lọ Shamsi máa dúró as a manager lórí stage torí Shamsi wà London ló ti padà wá pé òun ò dúró lọ́mọ pé iṣẹ́ yìí àwọn àjọ máa ṣe ni níjọ́ tí Mọ̀rúfù náà lọ sí London nígbà tí Mọ̀rúfù wà ń travel ó wá bá wa lẹ́pẹ̀ kò sí ìkan tó fi wálẹ̀ nínú wọn ṣùgbọ́n tọ́rọ̀ bá dọ̀rọ̀ mítì báyìí wọn ò ní dúró pẹ̀lú wa wọn ò kí mọ nǹkan tá a máa ń go through láàrin aláàjì bẹ́ẹ̀ kí aláàjì rẹ̀ ní padà pọ̀ pé mítì bá bá lòun ṣe pẹ̀lú àwọn bọ́ìsì yẹn so wọn fi bẹ́ẹ̀ wọn ò nígbàgbọ́ mẹ́wàá ìgbọ̀n ó yẹ káwọn ọmọ aláàjì lè mọ̀ fúnra wọn kọ́ pé tó bá fún àwọn ní wọ́n kọ́bọ̀ ó yẹ kó pe àwọn bọ́ìsì pé tó dájì jọ ń lọ tó fojú ara wọn rí báyìí tó yẹ pé kò ṣe sọ. ṣe lẹ́yìn tálájì kú lẹ́ ń sọ yìí. lẹ́yìn tálájì kú gbà wọ́n fún àwọn pé bóyá kíní kan rẹ́kọ̀dù rẹ o ẹ wá bẹ́ẹ̀ bá ju 50,000 fún àwọn bọ́ìsì ẹgbẹ̀rún pé ẹni tẹ́ bá ń ṣiṣẹ́ kò sí mọ́ adẹ̀mọ́ra pé àjọ ń já búrẹ́dì bà lọ́wọ́ ara wa ni tó yẹ pé kọ́ tẹ̀lé fúdíò pé ó yẹ káwọn lè ṣe báyìí wọ́n kọ́ everybody wọn kọ́. tẹ́ bá ṣe rẹ́kọ̀dì nǹkan ṣáàdéhùn wà lórí rẹ́kọ̀dì pé tẹ́ bá ṣe rẹ́kọ̀dì iye báyìí lẹ́gbà lórí rẹ́kọ̀dì. àdéhùn wà lórí rẹ́kọ̀dì ìgbà tó bá mú ṣe tó bá dáa lóhùn kan bàbá ta ló fẹ́ béèrè gbégúngún tiro tí ò fẹsẹ̀ tẹ́lẹ̀ ta ló fẹ́ lọ ṣàfẹ́ béèrè lọ́wọ́ ẹ̀
àti jáde play rí lẹ́pẹ́ ó wá pè wá pé people my boys don't be annoyed ẹ má bínú sí mi o níjọ́ tí ẹ bá ti disgrace mi níta báyìí kí anybody máa gba ìyá ẹ lọ ṣáà ẹ̀yin lẹ́ni nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ mi mi ò ní nǹkan tí mo lè gbà lọ́wọ́ yín àwa rò pé lóòótọ́ la ní nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ a ní nǹkan tá a lè gbà lọ́wọ́ máa tí ẹ bá ti fi dọ̀tí mi níta ẹ má tẹ́ láti other side ojú yìí ẹ ní láìkẹ́ gbà dúró torí tó bá ti ń kọrin báyìí a máa gbàgbé gbogbo wọn tó ti ṣe fún wa kí ó má ṣẹ̀ wá kí pé kì í ṣẹ̀ wá àwa ń ṣẹ̀ àwọn náà ń ṣẹ̀ wá ṣùgbọ́n tó bá ti lè fi gorí stage báyìí wọ́n gbé mi ìdóòde Àyìndé ọlọ́ládé grẹ̀ ó parí o àti kọ́nà sí gbogbo yẹn ó ti bọ́ sẹ́gbẹ́ nìyẹn a máa rọ gbogbo yẹn sẹ́gbẹ́ ó máa ṣe nǹkan tó máa dùn mọ́ wa nínú lórí stage yẹn a máa gbàgbé tó fi tàn wá títí débi tá a dé kò wá yẹ nínú àwọn ọmọ ẹ̀jẹ̀ kan tẹ̀ dùn nínú wọn sílé wọ́n pè ní sílé wà láti aláìsàn ìlà síláwà òun ló fún èèyàn mẹ́ta nínú wa Sanni Rasaki. ó ṣeéṣe kó máa wo ètò yìí báyìí sìn. Sanni Rasaki ó mú pálí ẹ̀ jáde Wasiu Ọmọládé ó mú pálí ẹ̀ jáde pálí tèmi méjì torí 2000 naira ní sílé fi mú pálí mi lọ ó dẹ̀ yọ èkejì ó lọ ta sórí wọlé. ṣe rò bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ yìí tó bá ṣòótọ́ ó ní gbèsè tó lè gbé. ìgbẹ́ni tí kò tó bá fẹ́ gbé gbèsè báwo ni ilé ṣe dé stamp rẹ o pé wọ́n lu pálí pé mo ti lò kan fún 10 years pé mo ti lo pálí kan fún 10 years àwọn tó rí lórí wọlé sí wa àwọn tó dẹ̀ tó bá mú pálí tàjọ mú pálí jáde Rasaki Sanni wà London Wasiu Ọmọládé wà ní Canada ẹ̀ṣẹ̀ kí ni wọ́n lè ṣe torí just 2000 naira ṣé kò padà ju 2000 yẹn lọ àbí èmi lè mi ju 2000 yẹn lọ. àbí fẹ́ fi pálí yẹn travel gbà yẹn. àbí sísì tí mo sin àbẹ́ ṣé kò ju 2000 naira lọ. àtúnṣe àwà ó ti gbọ́ àtúnṣe àwà á kò jẹ́ pé nǹkan tẹ́ sọ yẹn ẹ lè dúró tí pé bó ṣe rí nìyẹn. tí mo ṣe fún tó lè rorú nǹkan bẹ́ẹ̀ sí mi torí tó tààlà tí máa fún wa ní pálí apilẹ̀ ni mo ṣe nínú ọgbà ghost ó wá pe everybody ó wá bá mi wo especially wọ́n kò dú bí mo ṣe wẹ̀ ó yà wọnú mọ́tò ó yà ń ṣe bá ó gbọ́dọ̀ lọ sílé o báyìí dé ṣe máa báyìí mo dẹ̀ bọ́lẹ̀ mo lọ jẹun adélé ó sọ̀rọ̀ tó bá ti wà ní meeting lọ́dẹ̀ báyìí a lè sọ̀rọ̀ di 3:30 sí 4 àní sùn wọ́n máa torí kan débi kan tó máa adépò ń bá wa sọ̀rọ̀ a bá wa sọ ní wọ́n máa dùn lọ tíjà bá wà lára wa a máa gbàgbé ìjà yẹn bó ṣe sọ pé ká máa bọ̀ ń ṣe àmì débẹ̀ ń bá yà mo lọ jẹun tó dábàá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní àní ríbi jẹun mo ṣe dé báyìí tó máa wá gbé ó ní ṣáǹsìdà wọ́n ló ó dé sọ̀rọ̀ sà ṣùgbọ́n àwọn ò lè sọ pé ibi báyìí ló gbà nígbà tí mo wá padà wọlé Ìkòròdú wà Ọlọ́run yọ ẹ gan wo ó máa yà sí pé eyín tí ajá fi ń bọ́ ọmọ ẹ ṣeré òun náà ló fi máa ń gé jẹ o ń gbọ́dọ̀ gba lọ́pọ̀ ní ẹ̀sà wọn lọ jẹun ni pé tá a bá ti wà pẹ̀lú yín ebi máa ń pa wá sùn ni tí bá dẹ̀ ti pa wá dẹ̀ ní rí nǹkan yóò máa ilé kí n sọ̀rọ̀ náà ó bá pe Wasiu Tantala ó ní kó lọ sínú freezer kó lọ sínú kitchen kó lọ gbé ọbẹ̀ jáde nínú àwọn ọbẹ̀ wọn máa ń ṣe kíní ike kan tó máa ń dàbí tó máa ń ta buns yẹn wọ́n lọ gbé ọbẹ̀ wá wọ́n lọ wọ́ ọmọ ọbẹ̀ yẹn ó wá fún wọn ní 4000 naira ní street ọ̀dọ̀ wọn bakery wa bẹ̀ wọ́n lọ gbé ọpọ́n búrẹ́dì wa. àrí bakery ní ìta lọ ní lọ́dọ̀. bakery wa bẹ̀ wọ́n lọ gbé ọpọ́n búrẹ́dì wa wọ́n wájú ilé nínú ilé náà gbalẹ̀ everybody jọ ní kí n wájú mo ní mo ti jẹun èèyàn kì í jẹlé mo yó ọpẹ́lọpẹ́ yín ó ní àkí ń sọ̀rọ̀ báwo la yìí fẹ́ sọ̀rọ̀ èèyàn mélòó fẹ́ bá tọwọ́ bọ ní oúnjẹ. a lè ní ó ṣe dáadáa ṣùgbọ́n ó kàn ní pé ibi tó ìkan pọ̀ síbì kan ju ibì kan lọ ni. ti passport yín tẹ́tí sọ jáde yìí náà wọ́n ti gbọ́ wọ́n á dẹ̀ mọ bó bá ṣe máa lọ tó bá yẹ kí bó ṣe rí náà nìyẹn wọ́n náà láti kàn sí yàn mọ́ kó jẹ́ pé nǹkan tẹ́ sọ yẹn mọ̀ pé bó ṣe rí gangan nìyẹn tó rọrọ̀ ńlá lẹ sọ pé yàn kan lọ ta passport àbí nǹkan. méjì ni àwọn tó rí àwọn tó bá pàdé wọ́n láwọn ọmọ àgbà lọ́wọ́ ẹ̀ just 2000 naira ẹ̀ṣẹ̀ kí ni mo lè ṣe ẹ̀wọ̀n pàdé ọ̀nà stamp mi báyìí tí mo lò fi travel ṣé mi ò ju ta àwọn olè òjú ṣé òun ò ti ju 2000 yẹn lọ́sìn. ẹjọ lọ Europe pẹ̀lú bàbá. àjọ lọ. ẹ sọ báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́ ní Europe tó tẹ ṣe nígbà tẹ lọ yẹn báwo ni. láti Nàìjíríà our plane 747 ló gbé wa ní stop from Paris wọ́n á ṣe padà wọlé sí London wọ́n á padà sí Radin Hotel àbí wọ́n. nke tí peter sọ yìí wọ́n kó wa àwọn ìṣeré káàkiri ń gbà yẹn. àwa ṣe 2 show ní London bá a ṣe padà nìyẹn báyìí ó di Paris a lò before day sí Paris a lọ sí Germany
adé from hotel ní Germany a lò 7 days or 8 days níbẹ̀ a lọ Bochum from Bochum Belgium Amsterdam Scotland Aberdeen Bath àwọn tí mo rántí. Kò sẹ́ni tó sẹ́ni àwọn tó sá nínú yín wà. Anybody ò sá nínú wa anybody ò sá. Gbogbo yín lẹ padà wálé. Gbogbo alápadà wálé. Ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí ni ìyà tí bàbá àti òun ní Fuji tó kù torí nǹkan táwa ń gbọ́ níta yàtọ̀ mo fẹ́ kọ bàbá wa Kébé ń Kwara Wasiu Ayinde Barrister ẹ̀yin mọ̀ wọ́n ọmọ nǹkan tẹ̀yin máa wò mọ́ àwa kàn ń gbọ́n ta ni kí ni òyìnbó máa ní relationship pẹ̀lú olóògbé Sikiru Ayinde Barrister pẹ̀lú àwọn olórin tó kù náà ẹgbẹ́ àwọn obìnrin náà. nǹkan mi ò torí tí n bá ti bàlájì ṣiṣẹ́ tán èmi máa padà máa bọ̀ ń kò dùn mí mi ò kí ń lọ wo anybody torí tí ẹ̀ bá lọ sí agbo wọ́n máa fojú wò bí wà pé torí ẹni tó bá dámọ̀ràn náà máa ṣe ẹni tó bá ti mọ̀ máa pé ó máa dàgbé pé bẹ́ẹ̀ wá ṣe bí bàbá sà. Nígbà tẹ́yìn wà pẹ̀lú Barrister yẹn àwọn olórin wo ló súnmọ́ wọn ni mo yà. kò sólórin tí ò súnmọ́ alájì kò lè sórin tálájì ò súnmọ́ kò sí bóyá pé alájì Wasiu Ayinde màṣẹ tó bá ń bọ̀ nílé alájì kò sígbà tí ó lè wá sílé alájì ó ṣeré kan ní sọlọ nígbà tó ń ra ní kan navigator wọ́n play sọlọ láàárọ̀ kùtùkùtù wọn padà bọ̀ báyìí pẹ̀lú gbogbo àwọn bọ́ọ̀sì tó ń tẹ̀lé wọn bọ̀ torí ó ti gbé sọlọ dáadáa pé ìfẹsẹ̀ níbọ̀ lórí ìrìn báyìí ó bá dé ilé tó ń gbé lọ́dọ̀ Apollo mú yìí ibi báyìí kọ́ là ń gbé àwọn èèyàn sọ pé aláàjì kí ló dé tẹ̀ náà sílé wa ó ní ilé tí yín nìkan kọ́ àwọn náà ti sùn nínú ilé yẹn rí àtọ́wọn náà tó wọ́n ti jẹ́ nǹkan kan wọ́n dẹ̀ wá mọ́tò bọ̀ lẹ́yìn ó bá wọlé ó délé aláàjì ó láti gbálẹ̀kùn wọ́n ṣí géètì wọ́n lálàájì nǹkan lálàájì ṣe ń sùn ó ní bàbá òun ní lóun gbọ́dọ̀ ṣaláì máa rí bóun wá ṣeré ń sọ̀rọ̀ ni bóun gbọ́dọ̀ ṣaláì máa rí aláàjì ó ní ẹnu yàrá ẹ̀dá ó bá lọ́kàn lò gbágbágbágbá ta ni yẹn aláàjì Wasiu Ayinde pé ní àwọn orin wọ́n ta ni ọmọ ní fowó ṣe wọ́n sún lé ní ń gbọ́dọ̀ tí mọ̀ wọ́n ṣeré sọ̀rọ̀ láìlà ọwọ́ àrẹ mo ṣe ẹbẹ̀ sí ní sun mo kàn wo fíìmù mọ́jú ni o aláàjì bá jáde gbogbo àwọn tó tẹ̀lé wọn bàbá ọ̀fẹ́ rọ̀gbà ṣẹ̀gẹ́mà Àyìnlá aláàjì Wasiu Ayinde wọ́n jókòó bá wọn sọ ọ̀tọ́ rí apàdà sí wọn jáde aláàjì bá rí pé ó ṣe ra mọ́tò ní kọ́nà gẹ́tọ̀ aláàjì bá rí pé wọ́n wọlé lọ wọ́n á ṣàdúrà sí mọ́tò ní wọ́n fà lùkọ́ wọ́n dẹ̀ fún wọn lówó kò sígbà tó bá sílẹ̀ aláàjì ìsìnkú àti máa aláàjì jẹ́ pé tí o. Gbogbo àwọn olórin tó wá jẹ́ pọ̀ wọ́n ni wọ́n dà ń pé wọ́n wà ní òkè tí gbogbo wọn Wasiu Alabi Saheed Òṣùpá ọgbọ́n wọn rẹ̀ ṣé sọ́wọ́n náà ń wá sọ́wọ́n náà ń mọ bàbá ń gbà yẹn náà sọ́ súnmọ́ bàbá ń gbà yẹn náà. wọ́n súnmọ́ aláàjì kò sí aláàjì kò sí àti play ní Òṣòdì rí ní ọgbà ìkíná ti porúkọ bíbá ẹ̀ tó ṣe Mushin Day tí Paso wá bó ṣe kókò tí gorí stage báyìí ó ń bọ̀ lórí stage direct lọ́dọ̀ aláàjì báyìí ni bóyá kó lọ́dọ̀ tí máa gbọ́dọ̀ báyìí mo láti latán báyìí o ò lè lọ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta gbọ́n máa wá lọ́tà play ní Surulere Eagles Club Òṣùpá wá síbẹ̀ kí aláàjì kò sí tó bá ti rí aláàjì wọ́n lè lọ eégún ńlá ni eégún olóògbójú bàbá egúngún débi aróore yín àkànni àpòsí ni. Ẹ ṣé bàbá bàbá báwo ló ṣe rí lára yín gbà tẹ́ gbọ́ pé Sikiru Ayinde Barrister ó fayé lẹ̀ torí mọ̀ pé wọn kú sí Nàìjíríà ń bo lẹ́yìn wà ẹ jẹ́ kàn ara lè mọ bígbà yẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe gbọ́ nǹkan. ní ọjọ́ tí mo ti ń bá ṣiṣẹ́ bọ̀ mi ò sùn kí n lálàá rírí so ó wá yà mí lẹ́nu pé mo kàn sùn lọ́jọ́ yẹn lóru ọjọ́ yẹn mọ́júmọ́ mo wá sùn mo lálàá mo ní pé ó ránṣẹ́ pé everybody wá pé ká pàdé ní ṣẹ́mbà o pé a ní play o n bá gbé báàgì ìlú n bá fi kọ́pá ibi tí máa gbà wọlé sí ẹnu géètì ọ̀dọ̀ báyìí mo kàn ní tó kàn sí géètì lẹ̀ wọ́n tó kàn jáde báyìí ni píù Ìkòròdú àwọn àti ìlú àwọn ò lè dúró mọ́ o bí mo ṣe dìde láti ojú báyìí tálàjì bá dé o ó máa ní pé kí n má bá òun ṣiṣẹ́ mọ́ o ibi tí èmi ń ro tí mo ro aláyẹ̀nsí ni èmi mọ̀ pé ibi tó máa ti já sí kú nìyẹn mo kàn ṣeré lọ nígbà tálàjì kú mo kàn ṣeré lọ sí wọ́n pẹ̀lú kan ní Ìgbogbo láfítà Ìkòròdú kọlu ọ̀rẹ́ mi kankan wọlé Kúnlé àbúrò Sàláwá Kúnlé mánéjà wọn hello Shamsi báwo níjọ́ ló ti gbóhùn aláàjì mo ní wọ́n yìí pè sọ̀rọ̀ lánàá wọ́n ní aláàjì nǹkan pé kò ní pẹ́ dé ìyẹn kàn pa fún bẹ́ẹ̀ ni. ó fẹ́ gbọ́ lẹ́nu yín. ó mọ̀ pé mi ò tí ì mọ̀. Next mi ò tún mọ nǹkan tó tún pè pé àǹtí mi ló pè ẹ máa pè
báwo ni bàbá wálé mo ní fine ma aláàjì ló ń wò lórí kíní sọ pé aláàjì kò mú láláàjì yìí ò ló kú ó ní wọ́n ṣe èrè kò sí ìwọ̀n tó ṣe èèyàn ní pé ẹ kú ọ̀rọ̀ ẹ̀yin òun o mo láwa nìyẹn o mo ní ṣe bàbúrò wa tó kú lọ́jọ́ sí kíní kan mo ní tí mo rò sí nìyẹn mo ní ó wá ní pé ọ̀gá wa lọ aláàjì ló ń wò lórí CNN ní pé aláàjì ti kú mú láláàjì ò ló kú ẹ má sọ̀rọ̀ tí ò dáa aláàjì yìí ló kú mo yẹ pé sọ̀rọ̀ lánàá náà wọ́n ní pé kò ní pẹ́ dé ó ló kú mo ní kò kú tí kọ́ọ̀lù àti màá fi wálẹ̀ báyìí kọ́ọ̀lù nìkan wọlé bọ̀dá táyé brọ́dà àgbà kan báyìí táyé là ń pè lọ́jọ́ ta ẹ̀ló Samson ní aláàjì kú wàhálà mo kọ́kọ́ ń wò pé ìyá mi kú gan mi ò sunkún bàbá mi ò mọ tó mi yẹ kó ń gbà torí mi ò sọ pé kò lè kú o torí àwáyé má lọ sí láyé o àwáyé má lọ sí o Ọlọ́run kó fún alẹ́ mi nígbà a nígbàgbọ́ pé wàhálà aláàjì máa wọ bí 80 àbí 90 àmọ́ pé ó wé o ó pọ̀ jù ó skátà gbogbo nǹkan yẹn ni aláàjì. lẹ́yìn ìgbà yẹn báwo lẹ́yìn ṣe wá tún tẹ̀síwájú kíkì báwo lẹ ṣe rògẹ́ tún fẹ́ torí kò easy ẹni tẹ́ ti bá wà tẹ́ ti ń jẹ tẹ́ tún mú gbogbo ẹ̀ tí ń ṣe báwo lẹ tún ṣe wá tẹ̀síwájú sẹ́yìn ẹ bọ́ sẹ́yìn eléré mi ni àbí báwo ni àjẹ́ tún ṣe wá. nǹkan kan ṣẹlẹ̀ ni pé wọ́n ní ẹ̀dá tó bá sọ ilé nù ó máa so àpò ìyàkọ́ gbogbo mi máa ń bá ṣiṣẹ́ mi ò kó Ìkòròdú ibi tọ́lọ́run ti yọ mí díẹ̀ nìyẹn tó pé ṣe mo fi Ìkòròdú sílẹ̀ tí mo lọ gbé lẹ́kọ̀ọ́ ni kí aláàjì wa kú bó ṣe pé kí wọ́n á padà wá sí Ìkòròdú wọ́n á ní pé ìgbà tó ń rí owó yẹn ó fún yẹn ń ṣe òṣì lẹ́kọ̀ọ́ ni wọ́n nímọ̀ pé wọ́n bá nǹkan tí èèyàn rí èèyàn manage ẹni wọ́n máa ní pé useless owó ni pé ṣé fẹ́ sọ pé òun ò kí ń rówó lẹ́yìn ẹni a lè sọ especially àwọn ọ̀rẹ́ pé má kúrò ní ẹyin eléré yẹn o má kúrò ní ẹyin rẹ o kó bá kú lójú sọ́mọ́ yìí kọ́ra máa dọ́gbọ́n sí ọgbọ́n yẹn àárí ọgbọ́n yẹn ṣùgbọ́n wọ́n jẹ́ kéèyàn máa mọ̀ pé èèyàn máa ń forí ẹ̀ ti àwọn nǹkan kan tó bá pẹ́ díẹ̀ tó bá yá wàá rí ìmọ́lẹ̀ ń bẹ̀ mo ṣe pẹ́ lẹ́yìn mo padà rí ìmọ́lẹ̀ bàbá wà lórí stage tó bá ń ṣe ọgbẹ́ni wọ́n rò gbẹ̀gìrì lórí ẹ̀ náwó wà ọjà rẹ̀ máa fẹ́ kí lẹ́ ń ṣe yẹn wọ́n máa náwó wà máa náwó owó wà ṣe mọ̀ ìyẹn ò mọ́ lára ṣé àtàfẹ́ gbà so àìmọye nǹkan tá a ṣe lẹ́yìn tá a mú lẹ́yìn tàjọ́ láì lẹ́yìn ẹ̀ àtàǹsà bá dọ̀dọ̀ èèyàn tó bá rí èèyàn pé ó ti bá barista má bọ̀ kí lẹ fẹ́ àlàámọ̀ ní pé wọ́n rí èèyàn níbi tó rough tó bá pẹ́ tó pé ó rough ni wọ́n ní àdírẹ́sì èèyàn dáadáa tó bá bí èèyàn máa ń tóra bí lẹ́yìn tí mo lọ sí ìlú bòmí lọ gbé pé kí ni kí n kàn wá ṣe barista kí n wá para kò ní wọ́n kàn máa mú èèyàn lójú ni àwọn aráàlú mi ìwọ̀n bá nǹkan tó ní mo ní torí bí mo ṣe máa ń lọ àwọn tí mo bá dọ́dọ̀ wọn báyìí máa ń ṣàmẹ́lò kí ló ṣẹlẹ̀ máa bọ̀ jókòó jàre ó tiẹ̀ dúpẹ́ mi ó dúpẹ́ ara ó dúpẹ́ kíní kan ìbíwọ̀ náà ṣáre àá náà ṣáre èmi náà ṣá olúwa èmi náà rèé olúwa mo wá dúpẹ́ oore àtọdún mọ́dún mo wá dúpẹ́ oore àtòṣùmọṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo náà rèé olúwa. ẹ̀gbọ́n mi kí lẹ fẹ́ bá mi gba àwọn olórin pẹ̀lú àwọn onílù bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ẹ̀yin ti pẹ́ nídìí iṣẹ́ ẹ̀dẹ̀ mọ́ ń pa ẹ̀ díẹ̀ báwo lè ṣe fẹ́ torí wàhálà olórin àti onílù pọ̀ mo fẹ́ gbọ́ látẹni kí lẹ fẹ́ gba ìmọ̀ràn lẹ fẹ́ gba àwọn olórin bí wọ́n ṣe lè bá àwọn onílù wọn rẹ́gírẹ́gí tó ṣe lè. wàhálà olórin pẹ̀lú onílù àwọn méjèèjì yẹn tí iṣẹ́ yẹn bá ti good ló má dà pé a máa ń rẹ́ tí iṣẹ́ yẹn bá wá dùn dáadáa tán tá bá ti jọ ń wọṣọ ojú kan náà tẹ̀lé tó bá yá wọn ò ní gbà wọn torí nǹkan tí ò ṣe tẹ́ nígbà ni pé ẹ máa ní ọ̀rẹ́ kan rẹ́pẹ̀ lẹ́ ń kọrin sìn ó lè dé kó raṣọ tòkìtì lè bàtà fún yín rẹ́pẹ̀ lẹ́ bá fẹ́ wọ̀ ó ní ẹ máa pé ṣùgbọ́n tó lè aṣọ tá fẹ́ wọ̀ tó bá wọ ẹ̀kọ́ òde wọ nǹkan ẹ̀mí láti bẹ̀ lọ àwọn àjọ máa jẹ lọ sí ara wa kò sí ṣùgbọ́n nǹkan tó bá pa olórin gbogbo ẹ̀dá tó bá ń kọrin torí nǹkan tójú wọn rí ibi tí wọ́n dúró sí yẹn lóbi wàsá o gbogbo àwọn tí àwọn àtàwọn arí tó máa ń kọrin yẹn mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ̀dá tó rí wọn tó rore rò wọ́n pọ̀ bí ẹni pé ojú tó ń rí wọn bí pé kán lọ kán máa wọlé aláàjì wa aṣiṣẹ́ kan ní city hall mo wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo tíìmù ń lọ báyìí tá à ń float lọ tá à ń ṣiṣẹ́ lọ bì gbà jì ní city hall ó máa ń dẹ̀ dé ó dẹ̀ gbé pọ́ọ̀sì níwájú aláàjì báyìí ó dẹ̀ ṣì bọ̀ ó fẹ́ lé aláàjì lówó aláàjì kan yẹrí báyìí ni ó fọ́ my dead body Shamsi gbàdání fún mi wọ́n yọ gíláàsì ojú báyìí wọ́n ṣí fìlà rí wọn wọ́n ní kí n gbàdání a dẹ̀ ń play lọ lórí stage lẹ́yìn èmi àti àpẹẹrẹ ẹni tó dúró tí mo sọ yìí ó wọ ẹni báyìí pé ṣé kí n gbà lọ́wọ́ yín kí n fi kọrin lórí tó dò bá ní fọ́ yín kú
sẹ́mi lẹ́mí lẹ́yìn bọ́ abá mo ní ẹ̀sà kí ló dé bọ́sẹ̀ gbé báyìí ajé ìṣìnà ò tí ì mọdẹ sẹ́ni ẹ̀ṣọ́ rere ro ni tó kò kàn fi just owó yẹn kan lórí báyìí kí làmọ̀ tó lè ṣẹlẹ̀ ẹni ẹlẹ́ni tó ń kọrin kò bú wọn kò pátí làwọn kò búyàn o aláàjì ò búyàn o kò bájà o ó kàn dé kéèyàn dé kó gbé pọ́s báyìí kó ṣí pọ́s báyìí. ara wọn kan tó wà ń paṣẹ wọn tẹ́ ń sọ tó wà lára paṣẹ yẹn a kàn máa ń wò wọn ojú tí ẹlòmíì fi ń wò wọn bí kán wọn jáde kán máa wọlé ni kọ́lọ́n kó dáríjì àwa gbogbo àwa yẹn kọ́lọ́n ṣùgbọ́n láàrin olórin àti onílù ó wà pé tó bá jẹ́ pé 60-40 lówó kán ṣáà láti lè máa kán máa jẹ́ kí láàgùn yẹn kó máa ta mọ́ ti ọ̀gá olórin torí àbọ̀ ó máa padà wájà ni kán máa jẹ́ kó gun aláàrú máa gbẹ kán máa ṣètò nísìnyí àwọn ìlú mi wà pé lórí ìrìn báyìí wọ́n ti ń pè lọ báyìí wọ́n ti mọ̀ pé oye báyìí lówó lágbájá o ti mọ̀ pé tó bá ti pa 100,000 o ti mọ̀ pé bí 15,000 lè jẹ́ bí 10,000 ní titi ẹ kíní kan 1,000 ní kíní ẹ ní commission titi ẹ lórí owó yẹn ló mọ̀ tó máa gbà àti tó bá lọ padà lọ́ba tó láwọn kan wà nínú ọmọ eléré wọn ò kí ń lọ mo láwọn tá àjọjọ́ ọmọ kò dù tó pé wọn ò kí ń padà lọ bá eléré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sà ọ̀gá orí ń ta àwọn ẹ̀jẹ̀ fún àwọn olówó ìwé èèyàn bẹ́ẹ̀ mi ò padà lọ bá mi ò lọ bá tó bá ṣáàtì fún mi kọ́lọ́n kó fa àlùbáríkà sí i ọlọ́run bá mi fa àlùbáríkà sí i kó tó fún mi kọ́lọ́n bá mi fa àlùbáríkà sí i ọlọ́run dẹ̀ fa àlùbáríkà sí iṣẹ́ mi ní ọba kan tí mo ní lọ́wọ́ ògbà fọlọ́run mi ò ní táwọn kan o tó láàbò ọmọ nílùú tó jù mí lọ tó gbọ́n ti ẹlùdé tá a ti ẹlùdé tán ti wà ókè àmọ́ ìtẹ̀ níyẹn náà ṣùgbọ́n tí mo ní bàbá ẹ bá mi tún lo nǹkan kankan tó ẹ wá bá mi pe aago yín fọ́n olólùfẹ́ yín káàkiri àgbáńlá ayé tó ní mọ̀ kọ́ máa fẹ́ pè yín wọ́n á fọ́ pé látọ̀ ọmọ mi kan fẹ́ wò pé Samson Giga rè tó rọ́gbàdì yín ẹ send account number kan send ẹ kọ́kọ́ bá mi lu nǹkan kan náà kẹ́ wá bá mi pe aago yín lẹ́yìn tẹ́ bá ti ẹ lu nǹkan fún àbábá kan ara lé tún gbọ̀n. ara wa ríra wa ológìní rọmẹkùn àwa ara wa ríra wa. orí ni kẹ́yìn wà ní ṣe bí òkú. ọmọ àgbájé lọ́lá ó lọ nìhun ó lọ àwa ò rí bàbá mọ́ ó lọ. Bàbá ẹ pa aago yín nọ́mbà wo ni wọ́n lè pè yín sí tó bá fẹ́ kàn sí yín. 080 60 73 43 16. ẹ pè lẹ́ẹ̀kan sí bàbá. 080 60 73 43 16. a náà wọn tẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ láti jọjọ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kọ̀ọ̀kan tó ti wà pẹ̀lú yín. mo dúpẹ́ o bí orin alájí pé adúpẹ́ àtọpẹ́ ẹ̀dá o adúpẹ́ àtọpẹ́ ẹ̀dá adúpẹ́ ẹ̀yin tí ẹ̀yin èjìká tí ẹ jẹ́ kí èjìká tí ẹ jẹ́ káṣọ ó bọ́ lọ́rùn ní ọ̀rẹ́ ni o lẹ́gbọ́n ni o láàbúrò ni o níbi tá a ro kan re sí níbi tá a ro kan sí Ọlọ́run bá bá mi kọjú rere sí ẹ̀rọ àánú Ọlọ́run gbà bí ẹ tẹ jẹ́ olólùfẹ́ Barrister tẹ́ ẹ jẹ́ tó pé ẹ kàn máa wà gbà nítorí wọ́n ṣe kankan fún Alhaji ní February ní Ìbàdàn tí gbogbo everybody wá ẹni tó ní tọ́rọ́ tó ní kọ́bọ̀ ẹ̀yin boys. wọ́n wò yín báyìí náà. ẹni tó ní tọ́rọ́ tó ní kọ́bọ̀ tó ní ẹgbà àdúpẹ́ fọlọ́run àti ẹni tí mo mọ̀ àti ẹni tí mi ò mọ̀ mo dúpẹ́ o lórí ọ̀rọ̀ Alhaji Sikiru Ayinde Barrister tẹ́ ẹ jẹ́ kójú ti ìyàwó àtàwọn ọmọ wọn kankan lórí àwọn ìyàwó wọn gba lára wọn padà pè wá pé àwọn ọmọ pé nǹkan tó tó yẹ ṣẹlẹ̀ láàrin wa tó ní wọn kì í bá wa jókòó meeting àwọn ìyàwó Alhaji nígbà tó ń bẹ̀ sí ní gbá àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pé lọ́dọ̀ ń ṣe kí ní February tó lọ ọdún tó lọ yìí wọ́n ní àwọn ọmọ pé nǹkan tó tó yẹ ṣẹlẹ̀ láàrin wa rárá ìkan dàgbà nínú àwọn ìyàwó Alhaji pé àwọn ò gbọ́ o káwọn bá gbọ́ àwọn máa pe gbogbo wa wọ́n bá tẹ̀lé pé wọ́n pe dé lójú pé ẹ máa bọ̀ pé Alhaji ṣe kó bá báyìí nǹkan tó tó yìí ṣẹlẹ̀ láàrin boys pé àwọn ìrẹsọ́ pé àwọn ò mọ̀ wa lára àwọn ìyàwó Alhaji wọ́n padà sọ lọ́jọ́ yẹn ìkan wà lamẹ́ríkà náà ìyá Idris ó búra ó ní pé ká ṣe sùúrù báwọn á ṣe àtúnṣe ṣe mọ̀. ọba náà ti sọ yẹn kéèyàn ní sùúrù. ìgbà tó ti fi sọ bẹ́ẹ̀ látọdún kẹwàá wá sígbà tá a wà yìí ṣe mọ̀ irú àwọn ọmọ tó yẹ kó sọ fún àwọn tó bá wa rìn tàjí jọ rìn tó yẹ kó lè pa àwọn ìyàwó dání pé báyìí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yìí débi kí ló ti porúkọ ọmọ Alhaji Nuru Akeem
gbogbo náà mọ̀. bọ̀ ṣé ẹ̀yin fíù pé ó náwó kan tó yẹ kẹ́ gbà ní lọ́wọ́ Alhaji Káládà tó ṣàbí kí ni nǹkan tẹ̀ ń torí àǹdẹ̀sẹ̀ tó ń wò náà kẹ́kọ̀ọ́ bá mi yànnà náà. kí ni kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé báyìí máa ṣe táwa ṣe rẹ́kọ̀dù mi báyìí ó mọ̀ pé ó máa fún wa lówó ṣùgbọ́n a lè ó sọ fún wa kò lè ta ló fẹ́ kojú ẹ̀ ta ló fẹ́ wojú ẹ̀ ó mọ̀ pé ó máa fún wa lówó tó bá yẹ bẹ́ẹ̀ ṣe ó kàn dọ̀ pé kó tó pé kò sí alágbádá ńlá ní àsìkò náà kò sí alágbádá ńlé ó wà wí ẹ̀ so gbàtó tí mo bọ́ fẹ́ ṣe nǹkan yẹn kò ṣe pagìrì lọ́ba kí ni wọ́n ò ṣe fojú bọ̀ ọ̀rọ̀ mú ta ló lè mẹ́kùn láàyè ta ló fẹ́ mẹ́kùn láàyè ó sọ ẹ máa ṣe sùúrù fún mi ni ó wá pè wá pé kó tó wá kúrò náà sọ pé kọjá ká ní sùpẹ́ kájẹ́ kó ń dé. gbàngbà yẹn náà ni sickness náà wá dé mọ́ra wọn náà tó wà wá fún papọ̀ mọ́ra wọn sòkò wá jẹ́ kẹ́nìkan alẹ́ nìkan bínú sí mọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀gbọ́n wa nìyẹn Ìkòròdú Samson Giga ọmọ ìyá alákàrà ọmọ ìyá alákàrà bàbá nìyẹn iná gan bá ṣe mú a lè máa sọ lọ báyìí títí ẹ pẹ́ fún mi bàbá mi kò ní bàjẹ́ gbogbo yìí tó ṣe bọ́ lágbára Ọlọ́run á bá wa á dáàbò á lò lágbára Ọlọ́run ọpẹ́ ni àdúpẹ́ fọ́lọ́run ẹ lọ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ọpẹ́ ni fọ́lọ́run. mo dúpẹ́ lọ́wọ́ tajọ pé eléyìí pọ̀ Láwálé tẹ̀fọ́ tajọ wà ń bí àwọn lọ́wọ́ lẹ́yìn yòrò jòrò fíkẹ́ pẹ̀lú Sunday Ayọ̀bá oníṣègùn bàbá kan wà ń bí Ìkòròdú láwà lọ́dọ̀ bàbá wa Samson Giga èjìrẹ́ náà ni eléyìí àti fíjì rántí olóògbé Sikiru Ayinde Barrister Mr Fuji agbájẹlọlá bàbá àgbàlagbà kọ́lọ̀ bá àfọ̀rọ̀kẹ́wọ̀ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.